الحق من ربك فلا تكونن من الممترين. الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله، والصلاة والسلام الأتمان الأكملان على من بعثه راه رحمة للعالمين محمد بن عبد الله وعلى آله وأصحابه ومن سار على نهجه واقتدى بأثره إلى يوم البعث والنشور، ثم أما بعد، السلام عليكم ورحمة الله وبركاته. adúpẹ́ fún Ọlọ́run ọba tí ó fi wá mọ̀nà lọ sí di Islam tó tọ́, lọ sí di ìlànà tó fi rán Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallama, tó ṣe pé a lẹ́tọ̀ọ́ pé ká mọ̀nà tí kì í bá ṣe pé Ọlọ́run ọba yìí náà ló fi wá mọ̀nà ló ṣoore ọ̀fẹ́ yìí fún wa. Ọlọ́run náà la dúpẹ́ fún, láyìn láfi ògo àti ìbùkún fún. Atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad àti òun àti àwọn ará ilé ẹ̀ àti àwọn sàhábà rẹ̀ àti àwọn tó bá tẹ̀lé ìlànà wọn àtorípa wọn títí dijọ́ tí Ọlọ́run ọba yóò kó wa jọ, yóò gbé wa dìde láti ṣe ìṣirò iṣẹ́ wa. Ọlọ́run jẹ́ kí èmi pẹ̀lú yín ká gbẹ̀san rere níjọ́ náà. Ẹ̀yin olùkẹ́tígbọ́ mi ọ̀wọ́n jùlọ tí a wúra wa níbikíbi tí a wà tí a ń gbọ́ra wa, èyí tí a fi bára wa sọ̀rọ̀ lénìí òun náà ni ohun tí a mọ̀ ní awliyaullah, àwọn wòlíì Ọlọ́run, àbí bẹ́ẹ̀ kọ́ waliyullah, wòlíì Ọlọ́run, àbí bẹ́ẹ̀ kọ́ man huwa waliyullah, ta ni wòlíì Ọlọ́run, man hum awliyaullah, àwọn ta lè pèpè àwọn eléyìí o àwọn wòlíì Ọlọ́run ni wọ́n. Afáwa Sheikh al-Islam ibn Taymiyyah rahimahullahu rahmatan wasi'a, wọ́n ṣe tírà kan tí wọ́n pe tírà náà ní pé al-Furqan bayna awliya illahi wa awliya ash-shaytan. Òun ni wípé eléyìí ni ìdámọ̀, eléyìí ni ìyàtọ̀ láàrin wípé àwọn eléyìí ni wòlíì Ọlọ́run, àwọn eléwọ̀n ni wòlíì èṣù. tó tá bá sọ pé awliyaullah, àwọn ta ni awliyaullah, ta ni wòlíì Ọlọ́run, àwọn ta ni wòlíì Ọlọ́run, tá padà tún ti ń jẹ́ wòlíì fúnra wa. Nígbà tá bá ti mọ àwọn ta ni wòlíì Ọlọ́run, lẹ́ẹ̀kan náà àwọn ẹni tó bá ti yàtọ̀ sí, a máa mọ̀ pé àwọn ẹni tó bá ti yàtọ̀ sáwọn ẹni tá ń sọ yìí o, dájúdájú àwọn ò sínú àwọn awliyaullah, awliya ash-shaytan ni wọ́n. Ìyẹn ni pé irú àwọn ẹni wọ̀nyí ò sínú wòlíì Ọlọ́run, wòlíì èṣù ni wọ́n. Kí Ọlọ́run ọba kó ṣe mi àti yín dẹ́ni tí ó máa bẹ nínú àwọn awliyaullah, kó má jẹ́ ká wà nínú àwọn awliya ash-shaytan. Ọlọ́run ọba ń sọ fún al-Qur'an nígbà tí ń ṣe ìkìlọ̀ fún àwọn onígbàgbọ́ òdodo nípa wípé kí wọ́n má ṣe mú àwọn kèfèrí ní ọ̀rẹ́ ayò, kí wọ́n má ṣe mú wọn ní wòlíì lẹ́yìn Ọlọ́run. Ọlọ́run sọ fún al-Qur'an wípé ya ayyuhalladhina amanu, Ọlọ́run ní mo pe ẹ̀yin onígbàgbọ́ òdodo, la tattakhidhul yahuda wan nasara awliya ba'duhum awliya'u ba'din wa man yatawallahum minkum fa innahu minhum inna Allaha la yahdi al-qawma adh-dhalimin. Ọlọ́run bá ní mo pe ẹ̀yin onígbàgbọ́ òdodo. Àfáwà Ibn Abbas rahimahullahu rahmatan wasi'a in sọ fún wa radiyallahu anhu wa arda, in sọ fún wa wípé níbi kíbi tá bá gbọ́ tí Ọlọ́run bá ní ya ayyuhalladhina amanu ká tẹ́tí dáadáa. Ihun tí ó padà tẹ̀lé gbólóhùn yìí ó súnmọ́ kó ṣe pé oore kan ni Ọlọ́run fẹ́ pè wá sí díẹ̀, tàbí aburú kan ni Ọlọ́run fẹ́ ṣọ́ wa lára pé ká jìnà sí. Ọlọ́run ní mo pè yín onígbàgbọ́ òdodo, la tattakhidhul yahuda wan nasara awliya, ẹ má ṣe mú àwọn yahudi àti nasara, ẹ má ṣe mú wọn ní ààyò, ẹ má sọ wọ́n dọ̀rẹ́ múlẹ̀, ẹ má sọ wọ́n di kòríkòsùn. Ọlọ́run ní ba'duhum awliya'u ba'd, bẹ́ẹ̀ ti rí wọn ni ìmùlẹ̀ ara wọn ni wọ́n jẹ́ síra wọn, ààyò ara wọn ni wọ́n jẹ́ síra wọn. Ìgbàgbọ́ yín ò papọ̀, ọ̀nà yín ò papọ̀, wọn ò lè jẹ́ ààyò yín. Tẹ́ bá rò pé lè rí mú wọn mú láyò, ẹ má ṣe ṣe bẹ́ẹ̀ o. Ọlọ́run ní wa man yatawallahum minkum, ẹnikẹ́ni tó bá wá mú wọn lọ́rẹ̀ẹ́ ààyò nínú yín, ẹ̀yin onígbàgbọ́ òdodo, fa innahu minhum, òun náà ti dára wọn o. Ó ti yọ́nú sí wọn tí wọ́n ń ṣe, ìlànà wọn ó ti fara mọ́ nìyẹn. Ọlọ́run ní inna Allaha la yahdi al-qawma adh-dhalimin, ṣùgbọ́n dájúdájú Ọlọ́run ọba
kò ní fọ̀nà mọ́ àwọn ìjọ alábòsí. Ìyẹn ni pé ẹni tí bá mú àwọn ẹni tí kìí ṣe mùsùlùmí lọ́rẹ̀ẹ́ ayò tó sọ wọ́n di wọléwọ̀de kò rí kó sùn nínú gbogbo àlámọ̀rí ọ̀rọ̀ rẹ̀, Ọlọ́run náà ti darapọ̀ mọ́ wọn o, ó ti ń bẹnu alábòsí. Ohun Ọlọ́run ọba ò sì ní fọ̀nà mọ́ àwọn alábòsí. Ọlọ́run wá ń tẹ̀síwájú. Èyí tí ó máa jẹ́ ìdàkejì eléyìí, Ọlọ́run pe àwọn onígbàgbọ́ òdodo sí, ó pe àkíyèsí wọn sí, ó ṣàpáǹtètè wọn lọ́bẹ̀ tí Ọlọ́run sọ wípé innama waliyukumullahu wa rasuluhu walladhina amanu alladhina yuqimuna as-salata wa yu'tuna az-zakata wa hum raki'un. Ọlọ́run ní ẹ tẹ́tí gbọ́ o, dájúdájú ẹni tí ó máa jẹ́ wòlíì yín, ẹ̀yin onígbàgbọ́ òdodo tí ó máa jẹ́ ní ayọ̀ fún yín, òun náà lọ́lọ́run ọba tó dá yín pé kẹ́ wá jọ́sìn fún wọn Ọlọ́run ọba. Wa rasula, bẹ́ẹ̀ náà ni òjíṣẹ́ rẹ̀ èyí tó rán sí yín ní raufur rahim bil mu'minin, ẹni ìkẹ́ ló jẹ́, ẹni aláàánú ló jẹ́ fún ẹ̀yin onígbàgbọ́ òdodo. Walladhina amanu, àwọn onígbàgbọ́ òdodo bíi tiyín náà láàyò yín, àwọn náà ni wọléwọ̀de yín, àwọn náà ni kòríkòsùn yín. Ọlọ́run ní àwọn talẹ́ni tó nígbàgbọ́ tá ń sọ yìí, alladhina yuqimuna as-salah, àwọn náà làwọn ẹni tí wọ́n ń kírun déédéé, tí wọ́n ń gbẹ̀rún dúró déédéé. Wa yu'tuna az-zakat, bẹ́ẹ̀ náà ni wọ́n ń ṣe àfọ̀mọ́ owó wọn, wọ́n yọ zaka owó wọn. Wa hum raki'un, bẹ́ẹ̀ náà ni wọ́n jẹ́ ni tí ó máa kírun ní fọ́lọ́run ní gbogbo ìgbà, rùkú ni wọ́n máa ń wà, wọ́n máa kírun tí kì í tún ṣe ìrun ọ̀ràn yẹn fún Ọlọ́run ọba. Tí a bá wo àyà yìí dáadáa, a rí pé wọ́n ta pè ní wìláyà, tu'addu darajatun min darajati ad-din allati taqumu bil akhdhi bid-din zahiran wa batinan aqwalan wa a'malan. Ìwọ̀n tá ń pè ní ìjẹ́ wòlíì Ọlọ́run, ìdé ipò wòlíì Ọlọ́run, ipò kan ni nínú àwọn ipò ẹ̀sìn tó ṣe wípé ìwọ̀n tí mú ni débẹ̀ òun náà ni ìdí ẹ̀sìn mú ní kọ̀kọ̀ àti ní gbangba, níbi sísọ àbí ṣíṣe ẹ̀sìn níṣẹ́. Eléyìí yóò máa yé wa wípé anna lil wilaya ta'alluqu billah, ìyẹn ni pé ìjẹ́ wàlíyì ó gbọ́dọ̀ fara ti Ọlọ́run, ó gbọ́dọ̀ fara kọ́ Ọlọ́run ọba. Ìyẹn ni wípé ìjẹ́ wàlíyì èèyàn yóò jẹ́ pẹ̀lú àránṣẹ́ Ọlọ́run ọba, tí Ọlọ́run ọba yóò máa ran ẹrú rẹ̀ ṣe, tí Ọlọ́run ọba yóò sì nífẹ̀ẹ́ ẹrú bẹ́ẹ̀, tí Ọlọ́run ọba yóò fi ẹrú bẹ́ẹ̀, yóò fi ẹsẹ̀ rẹ̀ lẹ́nà tó tọ́ nínú ẹ̀sìn yìí. Ǹjẹ́ ẹni tá a lè pè ní wàlíyù Ọlọ́run ọba, waliyullahi huwa al-alimu billahi al-mukhlisu lahu al-mustaqimu wal-muwadhibu ala ta'atihi. Ẹni tá a lè pè ní wòlíì Ọlọ́run, òun náà ni ẹni tó nímọ̀ nípa Ọlọ́run. Èyí òpè kì í jẹ́ wòlíì Ọlọ́run, kí ni ó fi sin lọ́hùn? Nínú hadisi kudisi yìí, Ànábì wa Muhammad Ọlọ́run sọ pé fa'arifuni qabla an ta'budun, ẹ̀mí mi Ọlọ́run ọba kó tó di wípé ẹ̀sìn mi. Wa man lam ya'rifni fa kayfa ya'budni, ẹni tí ò bá mẹ̀mí Ọlọ́run báwo ló ṣe sin èmi Ọlọ́run? Ǹjẹ́ tọ́rọ̀ bá rí báyìí, kéèyàn tó lè jẹ́ wàlíyù Ọlọ́run, wàlíyù Ọlọ́run náà lẹni tó mọ Ọlọ́run. Ìyẹn ni pé kí l'Ọlọ́run ọba fẹ́ kó o máa ṣe, kí ni tọ́lọ́run ní kó o jìnà sí kó o sì jìnà sí. Waliyullahi huwa al-alimu billahi, òun lẹni tó mọ Ọlọ́run, tó nímọ̀ nípa Ọlọ́run. Dandan kọ́ ni kó jẹ́ àfáà tó mọ̀ kéwú, àmẹ́ni tí ó mọ̀ pé kí ni halali Ọlọ́run, kí sì ni haramu Ọlọ́run, èwo ni rújú tó yẹ kó ń jìnà sí. Waliyyu Ọlọ́run al-mukhlisu lahu, ẹni tí ó máa ṣe nǹkan nítorí t'Ọlọ́run, gbogbo ohun tó fẹ́ ṣe láyé ojúde Ọlọ́run ni ó fi máa wá. Al-mustaqimu wal-muwadhibu ala ta'atihi, ẹni tó dúró déédéé tó ṣe pé gbogbo gbà ìsọ̀rọ̀ sí ẹ̀, ìhùwà sí ẹ̀, ó fi ń tẹ̀lé t'Ọlọ́run ọba ni, ó fi wá ojú rẹ̀ Ọlọ́run. Irú eléyìí la lè pè ní wòlíyù Ọlọ́run. Ǹjẹ́ wàlíyù Ọlọ́run ọba ó gbọ́dọ̀ mọ Ọlọ́run ọba gba àwọn ojú ọ̀nà tó pọ̀, gẹ́gẹ́ bí àpèjúwe ma'rifatu waliyyi bi asma'illahi wa sifatihi wa af'alihi. Wàlíyù Ọlọ́run ọba gbọ́dọ̀ mọ Ọlọ́run ọba níbi àwọn orúkọ t'Ọlọ́run ọba ń jẹ́, níbi àwọn òròyìn Ọlọ́run ọba àti àwọn iṣẹ́ tí Ọlọ́run ọba ń ṣe. Wàlíyù Ọlọ́run ọba
ó gbọ́dọ̀ mọ̀ pé Ọlọ́run ọba ló lágbára lérí gbogbo nǹkan kò sí ẹnikẹ́ni tí ń bá Ọlọ́run ọba ṣèjọba ayé wàlíyù Ọlọ́run ọba ò gbọ́dọ̀ máa korúkọ àlìjọ̀nú ó gbọ́dọ̀ mọ orúkọ Ọlọ́run ọba ní orúkọ tọ́lọ́run ọba pera rẹ̀ àbí tí Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ó pe Ọlọ́run wàlíyù Ọlọ́run ọba kò gbọ́dọ̀ máa sọ pé kankan bẹ tí ń jẹ́ àkìbájìlù jákàjìlù rárá wàlíyù Ọlọ́run ọba orúkọ tọ́lọ́run ọba ó pera rẹ̀ gẹ́gẹ́ bí sàádà bíìlà sàádà bábíìlà arwa bábíìlà arwa bábíìlà arwa bíìlà arwa bábíìlà orúkọ òní ń jẹ́ bẹ́ẹ̀ kò sínú orúkọ Ọlọ́run bẹ́ẹ̀ bá ti rí ẹ̀kan tí ń pèrè ní wàlíyù Ọlọ́run tí ń po àwọn orúkọ báyìí àbí ríkítà máa ríkítà sùkùmù máa ríkítà wọ́n haka máa ríkítà àwọn eléyìí kì í ṣe orúkọ Ọlọ́run ó gbọ́dọ̀ mọ àwọn orúkọ Ọlọ́run àti àwọn òròyìn Ọlọ́run àti àwọn iṣẹ́ Ọlọ́run ọba ní mímọ̀ tó ṣe wípé ó láti mọ Ọlọ́run ọba ní mímọ̀ wípé kí làṣẹ Ọlọ́run ó yẹ kóhun tẹ̀lé kínú tí Ọlọ́run ọba ní kóhun jìnà sí òun gbọ́dọ̀ jìnà sí bí wasitatu rusulihi ọ̀nà tí ó gbà fi mọ Ọlọ́run ọba náà ni ọ̀nà tí àwọn òjíṣẹ́ Ọlọ́run ọba tí wọ́n gbé wá wa kutubihi bẹ́ẹ̀ náà ni tírà tí Ọlọ́run ọba sọ̀kalẹ̀ ibẹ̀ ni ó ti gbé máa tẹ̀lé Ọlọ́run ni ó ti gbé mọ Ọlọ́run ọba eléyìí ó rí bẹ́ẹ̀ níbi ìjẹ́ wòlíì Ọlọ́run Ọlọ́run bá fẹ́ wá sọ̀rọ̀ nípa wòlíì Ọlọ́run ó ní alá inna awliya Allahi la khawfun alayhim wa la hum yahzanun alladhina amanu wa kanu yattaqun Ọlọ́run ọba ní tẹ́ bá fẹ́ mọ àwọn wòlíì mi Ọlọ́run ọba àwọn àyò mi Ọlọ́run ọba àmì tá a fi ń dá wọn mọ̀ tí Ọlọ́run kọ́kọ́ fẹ́ jẹ́ ká mọ̀ kó tó wá ṣe ìfọ́síwẹ́wẹ́ nínú àyà mi Ọlọ́run ọba ní ala inna awliya Allah ẹ jẹ́ kí n sọ fún yín o dájúdájú àwọn wòlíì Ọlọ́run àwọn àyò Ọlọ́run ọba la khawfun alayhim wọn ò ní máa bẹ̀rù kò sí bẹ̀rù fún wọn nílé ayé wala hum yahzanun kò sì ní sí ìbànújẹ́ fún wọn nígbà tó bá kó láyé pé báwo làwọn ṣe fẹ́ fẹ̀yìn sí ihun tó fẹ́ lọ bá lálùkìyàmà wọn kò ní sí bẹ̀rù fún wọn Ọlọ́run fẹ́ ní tẹ́ bá fẹ́ máa wọn wòlíì mi Ọlọ́run ní alladhina amanu wa kanu yattaqun àwọn náà làwọn ẹni tó jẹ́ pé ní amanu billah wọ́n nígbàgbọ́ sí mi Ọlọ́run ọba kì í wá ṣe pé wọ́n nígbàgbọ́ nìkan wa kanu yattaqun wọ́n tún jẹ́ni tí ó máa páyè mi Ọlọ́run ọba nínú gbogbo ìṣesí wọn. ẹ̀rí pọ́lọ́run sọ́nu àyà mi pé innama yukhawifu shaytana awliya'ahu fala takhafuhum wa khafuni in kuntum mu'minin Ọlọ́run ní dájúdájú èṣù yóò máa dẹ́rù bà wọn wòlíì títí ẹ má ṣe bẹ̀rù wọn o èmi Ọlọ́run ọba ní kẹ́ bẹ̀rù tí ẹ bá jẹ́ onígbàgbọ́ òdodo Ọlọ́run ọba sọ́nu àyà yìí wípé alladhina amanu wa kanu yattaqun wòlíì Ọlọ́run ọba àwọn awliya ulai làwọn ẹni tó nígbàgbọ́ tí wọ́n sì páyò wọn Ọlọ́run ẹ ní rí wòlíì Ọlọ́run ọba kan kó máa balẹ̀ jẹ́ kó máa sọ̀rọ̀ òdì sọ́lọ́run ẹ ní rí wòlíì Ọlọ́run ọba kan kó máwọn ẹrú Ọlọ́run ọba lẹ́rú yóò tún máa gbéra ẹ̀ pamọ́ ni wòlíì Ọlọ́run ọba wọn kì í bí èèyàn bẹ́ẹ̀ pé wọ́n bí mi ní wòlíì ni ìyá mi wàlíyà ni bàbá mi wòlíì ni irọ́ ni wòlíì èṣù nírú wòlíì bẹ́ẹ̀ ẹ gbọ́n tí ìkànnú àwọn ẹni ìṣíwájú kọ lórin ó ní idha ra'ayta ar-rajula yatiru fil hawa wa fawqa al-bahri qad yasiru wa lam yaqif inda hududi ash-shar'i fadhaka mustadrajun am bid'i ó ní tó bá rí èèyàn kan tó bá rí èèyàn kan yatiru fil hawa tí wọ́n ń fò tí ń fò báyìí tí ń fò báyìí tí ń fò báyìí nínú atẹ́gùn gẹ́gẹ́ bí ẹyẹ wa fawqa al-bahri qad yasiru àbí bẹ́ẹ̀ kọ́ ìrìn lérí omi ṣe mọ̀ pé kò rọrùn kéèyàn rìn lórí omi ó wá rírú èèyàn kan tí ń rìn lérí omi ó ní wa lam yakif inda hududi shar'i nígbà tá a wá wo ohun tí ń ṣe a rí pé kò bá tọ́lọ́hun mu a rí pé kò bá ti ànábì wa Muhammad mu lam yakif inda hududi shar'i ìhun tọ́lọ́hun ṣe lófin ààrí níbẹ̀ adébẹ̀ afẹ́kù gẹ́gẹ́ bí àpèjúwe èèyàn kó sọ pé òun jẹ́ wòlíì Ọlọ́run òun wọlé kálúwà ìrun tọ́lọ́hun ní ká kí ń kọ́ wákàtí márààrún ìrun wákàtí márààrún lóore ju kó lọ jókòó tó ní òun ṣe kálúwà lọ. irú àwọn eléwọ̀n yìí ṣe wòlíì Ọlọ́run gbogbo ẹni tí ń ṣe bídà wọn kì í ṣe wòlíì Ọlọ́run. ẹjá tẹ̀síwájú ó ní walam yakifu inda hududu shar'i kò dúró níbi òfin Ọlọ́run pé eléyìí lòfin Ọlọ́run eléyìí lòfin ànábì wa Muhammad
Ọlọ́run sọ fún wa pé fadhaka mustadrajun irú ẹni bẹ́ẹ̀ ẹni tọ́lọ́hun dẹ tó fẹ́ mú ni o Ọlọ́run dẹ ni ambid'iyu àbí kó jẹ́ aládàádálẹ̀ tẹ́ bá wo àwùjọ lẹ́ni gbogbo ẹni tí ń pariwo wòlíì Ọlọ́run làwọn ẹ̀rí pa aládàádálẹ̀ ni wọ́n kì í ṣe wòlíì Ọlọ́run wòlíì èṣù ni wọ́n ihun tí wọ́n fẹ́ jẹ ni wọ́n wá káàkiri. wòlíì Ọlọ́run ẹ máa rí pẹ̀lú bẹ̀rù Ọlọ́run ẹ rí pé yóò máa tẹ̀lé ìlànà Ọlọ́run ìlànà Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹni tẹ́ bá ti rí pẹ̀lú bídà ẹ jẹ́ rí pé fahuwa min awliya ash-shaytan kò sínú wàlíyì Ọlọ́run laysa min awliya illah nítorí pé Ọlọ́run ti sọ ó ní alladhina amanu wa kanu yattaqun. ìwù tí sì ń jẹ́ wàlíyì Ọlọ́run ni pé kọ́lọ́run nífẹ̀ẹ́ èèyàn ẹgbọ́n tọ́lọ́run sọ ní al-Qur'an ó ní in kuntum tuhibbuna Allaha fattabi'uni bẹ́ẹ̀ bá nífẹ̀ẹ́ Ọlọ́run ọba ẹ tẹ̀lé mi Ànábì wa Muhammad yuhibbukumullah Ọlọ́run ọba yóò padà nífẹ̀ẹ́ yín náà bọ́lọ́run bá ti nífẹ̀ẹ́ èèyàn padà di wàlíyì Ọlọ́run ni ẹ á padà sọ àdísì nípa ẹ̀. Al-Qur'an ní yuhibbukumullah tẹ́ ẹ bá fẹ́ mọ̀ dáadáa pé àwọn ta ni awliyaullah àwọn náà lẹni tó pé yattabi'una Allaha wa rasulahu àwọn lẹni tí ń tẹ̀lé tọ́lọ́run tí wọ́n ń tẹ̀lé tòjíṣẹ́ rẹ̀ ó ní in kuntum tuhibbuna Allah tẹ́yìn bá nífẹ̀ẹ́ Ọlọ́run tó bá jẹ́ pé ẹ bá jẹ́ wòlíì Ọlọ́run lóòótọ́ fattabi'uni ẹ tẹ̀lé Ànábì wa Muhammad yuhibbukumullah Ọlọ́run ó bẹ̀rẹ̀ sí nífẹ̀ẹ́ yín náà wa yaghfir lakum dhunubakum Ọlọ́run ọba yóò tún wá forí ẹ̀ṣẹ̀ yín jìn yín ẹ jáwọ́ àwọn èèyàn lẹ́ni ẹlòmíì ló sọ pé òjò rọ̀ níbi kan ṣéwù lágbájá kan ṣéwù lágbájá o ṣéwù lágbájá o ní ṣéwù náà pé ṣéwù lágbájá kan sàárè ìmọ́lẹ̀ lọ́bẹ̀ èyí ò tọ́ka sẹ́ni rẹ̀ àbí bẹ́ẹ̀ kọ́ wọ́n wá sàárè wọ́n bó kọ́ ẹ̀ bó ti wà wọ́n rí lára ògiri ìyẹn wá jẹ́ kíni ṣó tẹ̀lé tọ́lọ́wọ́ tẹ̀lé tànàbí wa Muhammad bẹ́ẹ̀ yóò bá tẹ̀lé tọ́lọ́wọ́ Ọlọ́run ní alladhina amanu wa kanu yattaqun kí ní í ṣe àwọn wàlíyì Ọlọ́run tí wọ́n ń sàlábà ara wọn tí wọ́n ń sàsíra wọn wàlíyì Ọlọ́run tí ń de oúnjẹ sídìí tí ń di ẹ̀fúnpá tí ń di bàǹtẹ́ tí wọ́n wé ìwé kúwé máwáláwà ní wàlíyì Ọlọ́run náà wádà wàlíyì Ọlọ́run tí ó máa mú ìlànà tí ó sínú súnà Ànábì wa Muhammad tọ́lọ́run òfin rán Ànábì wa Muhammad tí mú wá sínú ẹ̀sìn irú àwọn ẹni bẹ́ẹ̀ ti sọ pé Ànábì wa Muhammad ò jíṣẹ́ pé gbogbo ẹnikẹ́ni tí bá mú nǹkan wá sínú ẹ̀sìn yìí dájúdájú onítọ̀hún ti sọ indirect or direct day wípé Ànábì wa Muhammad ò jíṣẹ́ pé nítorí pé Ànábì wa Muhammad ti jíṣẹ́ pé ihun tí kìí ṣẹ̀sìn níjọ́ tí Ọlọ́run ọba tó sọ al-yawma akmaltu lakum dinakum wa atmamtu alaykum ni'mati wa raditu lakum al-islam dina Imam Malik rahimahullahu rahmatan wasi'a ó ní ihun tí kìí ṣẹ̀sìn níjọ́ tí aya yìí sọ̀kalẹ̀ kò lè jẹ́ ẹ̀sìn láyéláyé ihun tó jẹ́ ẹ̀sìn níjọ́ náà lèyàn lè ṣe kó fi di waliyullah ló lè fi di wòlíì Ọlọ́run ihun tí kìí ṣẹ̀sìn níjọ́ náà béèyàn bá ṣe fahuwa min awliya ash-shaytan kìí ṣe wòlíì Ọlọ́run inú àwọn wòlíì èṣù ló wà. Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ń sọ fún wa wípé Ọlọ́run ọba àlékeọlá ó ń sọ wípé ẹrú ò ní ṣaláyì máa súnmọ́ wọn Ọlọ́run ọba wọ́n pé wa ma taqarraba ilayya abdi bi shay'in ahabba ilayya mimma aftaradtu alayhi wa ma yazalu abdi yataqarraba ilayya bin nawafil hatta uhibba. Ọlọ́run ní kò sí ohun tí ẹrú kan lè fi súnmọ́ wọn Ọlọ́run ọba tó lè dùn mọ́ òun nínú gẹ́gẹ́ bí ohun tó wọn Ọlọ́run ọba ṣe lọ́ranyàn lé lórí Ọlọ́run ọba ṣe lọ́ranyàn lé wa lérí ìwọ bọ́ sí yàrá olówọlé kálúwà ó ń ṣe kálúwà ó fẹ́ fi di wòlíì Ọlọ́run ológborúkọ àlìjọ̀nú olóò fẹ́ fi di wòlíì Ọlọ́run ààrí ẹ̀kọ́ tẹ̀lé tọ́lọ́run ààrí ẹ̀kọ́ tẹ̀lé tànábì wa Muhammad Ànábì wa ń sọ pé Ọlọ́run wa ń tẹ̀síwájú wípé wa ma yazalu abdi yataqarraba ilayya bin nawafil àwọn nǹkan míì tí mi ń ṣe lọ́ranyàn níhun tó tọ́ ẹrú ò ní yẹ kò ní ibò lẹ́ni tí ó fi máa súnmọ́ èmi Ọlọ́run ọba hatta uhibba títí èmi Ọlọ́run ọba ó dẹni tó nífẹ̀ẹ́ fa idha ahbabtuhu Ọlọ́run tí mo wá bá dẹni tó nífẹ̀ẹ́ rẹ̀ ńkọ́ kuntu basarahu alladhi yubsiru bihi mo ìwà di ojú rẹ̀ tí ó fi máa ríran ìyẹn ni pé èmi Ọlọ́run ti rò pọ̀ mọ́ ó ti di wòlíì èmi Ọlọ́run ọba nìyẹn ìgbà wo ni ó tó di wòlíì Ọlọ́run ọba Ọlọ́run ọtọ́ka wọn ó ní wa ibadur rahman alladhina yamshuna ala al-ardi hauna wa idha khatabahumul jahiluna qalu salama àwọn ẹrú Ọlọ́run àwọn wòlíì Ọlọ́run ọba àwọn náà ni ibadur rahman tọ́lọ́run fi wọ́n ti sọ́dọ̀ ara rẹ̀ pé ẹrú ni wọ́n ń ṣe fẹ́mi Ọlọ́run wọ́n máa jọ́sìn fẹ́mi Ọlọ́run ọba wa idha khatabahumul jahilun àwọn aláìmọ̀ tó bá sọ̀rọ̀ sí wọn qalu salama ọ̀rọ̀ àláfíà ni wọ́n máa sọ walladhina yabituna li rabbihim qiyaman
àwọn tó jẹ́ pé wọ́n máa wólulẹ̀ fọ́lọ́run ọba wọn ní gbogbo ìgbà ni wọ́n wólulẹ̀ fọ́lọ́run ọba wọn wọn àfìgbà kan fi ìjọsìn sílẹ̀ wọn kì í sì ṣe ìjọsìn nítorí kí wọ́n lè mọ̀ wọn kì í fi wòlíì wọn fi gbowó lọ́dọ̀ ẹnikẹ́ni ọlọ́run ọba ròyìn wọn sínú àyà yìí pé wọn kì í rìnrìn fáàrí wọn kì í jókòó níbi ìsọkúsọ wọn kì í ṣe ṣìnà àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọlọ́run ní ulaika yarithuna al-firdausa àwọn eléwọ̀n yìí ń kọ́ ni wọ́n padà jòyè aljanna firdaus kọ́lọ́run ọba ṣe èmi àti yín ní ọ̀rẹ́ ọlọ́run kó ṣe wá ní ààyò ọlọ́run ọ̀nà tá a lè gbà tá a lè fi jẹ́ wòlíì ọlọ́run òun náà ni pé ká tẹ̀lé lànà ọlọ́run ká tẹ̀lé lànà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam àwọn ẹni ìṣíwájú tó pọ̀ wọ́n ti lọ bẹ́ẹ̀ náà làwa ń ta kù yìí náà àwa náà lè di wòlíì ọlọ́run ọba o ṣùgbọ́n ohun tí yẹn fi ń di wòlíì ọlọ́run ọba kì í ṣe bídíà kì í ṣe ìlànà ẹnì kankan bí kì í bí ṣe ìlànà ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam gbogbo ìlànà tí wọ́n lè kàn là kalẹ̀ pé èèyàn lè fi jẹ́ wòlíì ọlọ́run ọba kò lè rí fi jẹ́ wòlíì ọlọ́run ọba àfi kó jẹ́ ìlànà ọlọ́run ọba tó sọ alukur'ani kalẹ̀ tó rán ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ọlọ́run kó ṣèmi àti yín kó já wà nú àwọn awliya ulai má já wà nú àwọn awliya shaitan ọlá àti tóbi ọlọ́run àti àjùlọ rẹ̀ subhanaka allahumma bihamdik nashhadu an la ilaha illa ant nastaghfiruka wa natubu ilayk.